nígbà tí Nàìjíríà tá a bá jẹ 13 trillion níbi 7 years ago ajé àwọn Nnpc nígbà tí ààrẹ Tinubu wá dé orí oyè ó tún bá gbèsè another gbèsè míì ńlẹ̀ tó jẹ́ 2.8 trillion pé a tún jẹ àwọn Nnpc again. Nínú ìwòye tèmi a sì mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn Nnpc ta ní Nàìjíríà kò function dáadáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ dẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n á ṣe lé wọn dànù, àti gbogbo àwọn ghost workers, àwọn èèyàn tó ń gba sálárì àwọn ghost workers ní Nnpc lórílẹ̀‐èdè wa Nàìjíríà kán bá wa bójú wo bẹ̀yẹn wọ́n ṣe bá wa lé wọn dànù. Ààrẹ Tinubu Ọlọ́run Elédùmarè yóò fún yín ṣe o, Ọlọ́run Elédùmarè yóò fún yín ṣe, torí tẹ́ bá wò ó orílẹ̀‐èdè Nàìjíríà ni máa ń sanwó sálárì àwọn òṣìṣẹ́ tí ò bá ṣiṣẹ́. Nnpc ò function lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ sì ń san sálárì àwọn Nnpc, wọn ò function náà. Ẹ dákun ẹ bá wa bójú wo bẹ̀yẹn o, á ṣe é ṣe.